tí ẹ ti rí kankan ẹ̀yin tèmi nílé mo mọ̀ wípé ayẹyẹ tí lọ wò yẹn mọ̀ pé tí ẹ gbádùn ẹ̀ ní mi ní láti máa béèrè bóyá ẹ gbádùn ẹ̀ àbí ó dùn ju bí mo tiẹ̀ tún ṣe sọ lọ bẹ́ẹ̀ ni ayẹyẹ tó wá kàn báyìí òun náà ni ayẹyẹ Mide Martins ìyẹn aya Afeez Ọwọ́ mo ti sọ fún yín lẹ́ẹ̀kan wípé 2-in-1 package ní tèmi ẹ ṣáà ti mọ bóyá lọ náà 2-in-1 ni mi ò ẹ rí pé mo try fún yín gan lẹ́ni àti ẹ̀ ti try jù mo pọ̀ ṣàbí torí ti ẹni o orí mo ṣàṣe ń rẹ́rìn ni torí ti ẹni òbí mi pé kí ló tí mo ṣe ń rẹ́rìn tí mo láì dí mo láì dí kí náà dẹ nǹkan tó ń pẹ́ lẹ́yìn ni wípé ìwọ ló lọ gbégèlè ní event tí mo dárúkọ ẹ̀ event kejì tá a mú wá fún yín lórí ètò Owambe Extra lénìí ni ẹni tí mo ti ń jí tí mo ṣe èmi ni mo wà ń bẹ̀ kí n má bẹ̀rẹ̀ sí ṣe gbẹnu kò sírọ́ ní ẹ̀wù kò sírọ́ lọ́rọ̀ tó wà nílẹ̀ yàtọ̀ event yẹn ó sì mama ó gẹ̀ǹjẹ̀ ó fresh ó fresh ó delicious no jẹ́ kí n bẹ fún ọjọ́ yẹn jẹ́ kí n bẹ fún lọ́kàn ẹ̀yin aráalé party delicious ẹni náà ṣàtẹ̀tì mọ̀ wípé àwọn tó bá ti sweet 16 àwọn tó bá ti dùn tó yẹ pé àwọn tomato juice àwọn tomato juice bá ti ń ṣe event báyìí I'm blushing yellow ni wọ́n mú fún party yẹn mi fẹ́ kó tẹ̀ sọ̀rọ̀ mọ́ kí wá sọ event yẹn torí wọ́n ló wọ yellow àbí òní èmi ni mo fẹ́ sọ because èmi ni mo mọ̀ pé o máa fún àwọn aráalé ní package extra package lẹ́ni so mo dẹ̀ ti mọ̀ pé yellow ni wọ́n wọ̀ ó ní mo yẹ sọ pé àwa tomato juice tá bá fẹ́ ṣe party àwọn tomato àwọn figure 8 tá bá fẹ́ ṣe party àwa figure 8 ẹ̀yin náà ṣá ẹ rí bójú wọn ó rí bójú wọn dé ṣe ń sọ̀rọ̀ ni àǹtí wọn fẹ́ darúgbó wọn fẹ́ darúgbó àǹtí yẹn fẹ́ darúgbó nígbà tá máa fi dé all yẹn all ti kún fàyà kò sáyè mọ́ àṣà àwọn àbí tá máa jókòó sí ni mo ṣáà wò wípé kí ló wà létò yẹn kí ló tó yìí ká tó bẹ̀rẹ̀ wo ẹ jẹ́ kí n sáré ọ̀rọ̀ yẹn mo ń gbádùn ẹ̀rín ẹlẹ́rìn dòdò yìí ó ga ó tí já mi sí bó ṣe ń lọ ó ní mu ti ẹni àbí kí n bẹ mọ̀ pé ẹjọ́ mọ̀ kó ṣe dé ní òde tí ẹ ṣe kó tí ẹ ṣe dé mo ìdí fẹ́ gbé mu ara yára lé ẹ̀hún pé mi ò kí n ṣàgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ máa bá àwọn olólùfẹ́ mi nílé sọ̀rọ̀ lọ nígbà tá a débẹ̀ all ti kún fàyà èrò ti kọ̀kọ́ síbi tá a tẹ̀lé jókòó sí ìmúdá kí ló wà lè tó báyẹn téèyàn bá jẹ́yàn burúkú kò sẹ́ni tó máa wá síbi ayẹyẹ tó bá ń ṣe nǹkan ó mà gbayì fún Mide lọ́jọ́ yẹn bẹ́ẹ̀ náà ni òun àtọkọ ẹ̀ lọ́kọ ẹ̀ ń ṣe lè ló ń lọ ló ń ṣe lè ló ń lọ. tó bá tẹ̀ jẹ́ tọkọ ló fẹ́ sọ ọkọ wọn ti wà active jù tábàléyàn wà too active. Extra ordinary active kí ni Sẹ́ríkì ọlọ́pọlọ Sẹ́ríkì àwọn tó lọ́pọlọ ó yẹ kó ti yẹ yín pé tó bá pèèyàn lọ́pọlọ extra active máa wọ̀ bó ṣe ń lọ ẹ̀yin ará ilé ẹ jẹ́ ká sáré lọ sókè lọ ká lọ fojú gá ní gbogbo nǹkan tá à ń sọ látàárọ̀.